kíni cross tí wọ́n fi sọ wípé wọ́n kan ànábì Ìsá mágbélégun yẹn Islam ò faramọ́ kí ló dé torí pé ànábì Ìsá kọ́ ní kàn mágbélégun o ìtànkìtàn ní bẹ láyé lórí ẹ̀ ọlọ́ni wọn kan Ìsá mágbélégun òun sì kọ́ ni wọ́n pa ọlọ́run láti gbé ànábì Ìsá gun sánmà lọ so ara ojúṣe ọmọ mùsùlùmí òun wà ní kó jẹ́ pé kíní yẹn ká máa fọ́ ìdẹ̀ tẹ́ bá ti fẹ́ ra aṣọ ẹ máa kíyèsí aṣọ tẹ́ fẹ́ rà ṣégeṣe ìtẹ́ ya cross sí bẹ́ẹ̀ fẹ́ ra bàtà anything tí wọ́n ń design nínú ayé náà wọ́n ń design rẹ̀ sí lára láti lè spread ẹ̀. hallelujah wọ́n ní Islam ò faramọ́ àgbélébù Kristi bẹ́ẹ̀ ni kò ní faramọ́ torí pé ọ̀tá àgbélébù ni Muhammadu àti Allah àti ẹ̀yin mùsùlùmí. Islam ò faramọ́ pé a kan Kristi mọ́ igi orí igi àgbélébù àmọ́ Islam faramọ́ pé ẹ̀yin mùsùlùmí lè pa èèyàn nípa kíkan mọ́ igi àgbélébù. Quran chapter 5 verse 33 ẹ̀sùn àwọn tó gbógun ti Allah àti òjíṣẹ́ rẹ̀ ni pé tí wọ́n sì bàjẹ́ lórí rẹ̀ ni pé kí ẹ pa wọ́n tàbí kẹ́ kàn má gbélébù tàbí kẹ́ gé ọwọ́ àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ tàbí kẹ́ lé wọn kúrò nílùú ìyẹn jẹ́ ìyà tán máa jẹ láyé bí èyí tó tóbi jù bẹ́ẹ̀ lọ ó ń dóde wọn ní àlìkìyẹ́mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ so Islam fọwọ́ sí pé pààyàn àmọ́ kò fọwọ́ sí pé kẹ́ gbàgbọ́ nínú ikú Jésù lórí igi àgbélébù náà jẹ́ ká wá wò báyìí ẹni ìtọ̀kítọ̀ ni wọ́n kọ nípa ẹ̀ ẹ̀yin mùsùlùmí lẹ́kọ̀ọ́ ìtọ̀kítọ̀ nípa ikú àtàjíǹde Jésù kódà àwọn ìtàn tí ò gbádùn gbáà ni Muhammadu sọ nípa ẹ̀ ẹ jẹ́ ká wò báyìí Jésù Kristi ní àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n jọ rìn lórí ilẹ̀ yìí tí wọ́n jọ wàásù ó ní àwọn ará ìlú ojú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni wọ́n ṣe fi sùn tí wọ́n mú ẹ̀rí wà bí wọ́n ṣe mú lọ wájú àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe ìdájọ́ ẹ̀ tí wọ́n lù ú wọ́n kàn mọ́ àgbélébù ó kú wọ́n sin ó jíǹde ní ọjọ́ kẹta pẹ̀lú ẹ̀rí ẹ̀yin wá sọ wípé kì í sòun ni wọ́n kàn pẹ́tọ̀kìtọ̀ ni ọdún òun ti táṣìírí yín ná nínú ìwé tẹ̀wọ̀n olójú screen the birth and crucifixion of Jesus a máa launch ẹ̀ ní December 27 1000 copy láti publish December 27 2025 yẹ ọdún yìí la máa launch ẹ̀ so ẹ̀yin tẹ́ bá fẹ́ ní sí ẹ béèrè not for sale ni ọ̀tẹ̀ bá fẹ́ support ẹ pé ká ṣe publish more káwọn yẹn lè ní ẹ ṣe gbogbo àṣírí pátá ni mo fọ́ ń bẹ̀ nípa crucifixion nípa bí Quran ṣe sọ ní wọ́n jẹ́ ká wò Quran wá délé 600 years ó ń sọ fún ẹ pé tó ṣẹlẹ̀ ńgbà yẹn ò rí ẹ wọ́n já béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sí ẹni tí wọ́n mú tí wọ́n fi replace Jésù yẹn ṣí ẹni yẹn ló jíǹde lọ́jọ́ kẹta ǹjẹ́ ni ò ní mọ̀lẹ́bí kí lórúkọ ẹni yẹn mọ̀lẹ́bí ta ni ilé wo ló ti wá àbújábọ́ látọ̀run ni àwọn tó wá gbàgbọ́ tí wọ́n gbàgbọ́ pé Jésù kú ó sì jíǹde ó kúrò igi àgbélébù tí wọ́n dẹ̀ ń pa wọ́n torí nǹkan tí wọ́n gbàgbọ́ yìí ṣé ká sọ pé Ọlọ́run deceive wọn ni ìbéèrè yẹn lẹ̀ ní dáhùn ta yóò fi parẹ́ àwọn ẹ̀rí wà nínú Jewish history pé wọ́n pa Jésù ẹ̀rí wà nínú Roman history pé wọ́n pa Jésù àwọn archaeologists gan wọ́n lọ wọ́n ṣèwádìí pé crucifixion ó take place tí Muhammadu nìkan ló yàtọ̀ rísì tó ṣe máa yàtọ̀ ní pé asòdì sí Kristi ni ọ̀tá àgbélébù ni iṣẹ́ tí wọ́n rán ni láti kojú ìjà sí ọ̀nà òtítọ́ káwọn yẹn bá lè rìn nínú nǹkan bá lè parun Bíbélì sọ fún wa nínú ìwé Kọ́ríńtì ó ní tí ìnira bá fi ara sin ó fi ara sin fún àwọn tó nù nínú àwọn ẹni tí Ọlọ́run ayé ti sọ kàpọ́n àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìrere Kristi ẹni tí ó ní ògo nínú ẹni tí sì àwòrán Ọlọ́run kó má bàa mọ́lẹ̀ sí wọn mo gbà ládùúgbò gbogbo èyí tẹ̀ ń gbọ́ mi ìyìnrere Kristi kó mọ́lẹ̀ sí yín ẹni tẹ́ bá ń wo ètò yìí ẹ sọ pé Jesus is the only way follow him ire o. Jesus is the only way. Follow him. Jesus is the only way. Follow him. Ẹ má bínú o, àwọn ẹ̀sìn tó kù ńkọ́ o, tí wọn kì í ṣọ̀nà ni. Mò ń béèrè ni o, ṣáwọn ẹ̀sìn tó kù kì í ṣọ̀nà ni. Ṣé ìkọ́ tẹ̀ ń sọ fún mi ni pé lẹ́yìn Jésù kò sọ́nà mìíràn mọ́. Lẹ́yìn Jésù kò síbi tá a fẹ́ gbà. Àwọn tó kù ńkọ́. So lẹ́yìn Jésù báyìí kò sọ ẹ bá ṣe ẹ̀sìn míì náà là ń lọ. Ẹjọ́ tó lọ yẹ kí sódì yìí clear sí mi comment section ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí.
ẹ jẹ́ kí n mọ̀ comment section okay lẹ́yìn Jésù báyìí kò sí lẹ́yìn Jésù kò sí nǹkan kan mọ́ because mo dì yẹn mú nínú ọ̀rọ̀ tí máa pastor yẹn sọ pé Jesus is the only way, follow him. So àwọn tó kù báyìí sì kò sí àwọn bíi àwọn olórìṣà kò sọ́nà fún wọn, àwọn bíi mùsùlùmí náà kò sọ́nà fún wọn. Jesus is the only way, follow him. Ṣé lóòótọ́ ni?